Hello. Hello, ẹ kálẹ́ sà. Single mother ni yín Hello. mà. Bẹ́ẹ̀ni sà. Ẹ jẹ́ máa Single pa mother. rédíò kẹ́ tó pè sórí ètò mà. Ṣé gbọ́ mà? Mo ti pa rédíò sà. Ẹ kálẹ́ sà. Kí lẹ̀ ń là kọjá Ẹ mà? jọ mo nídìí advice yẹn. À ń gbọ́ mà. Nǹkan tó ṣẹlẹ̀ pé táìmù tí mo jáde ní school ìgbà tí mo ṣe tán ní secondary school, mò ń kọ́ṣẹ́, mò ń kọ́ tailor. So ìgbà tí mo lò bí almost 3 years, mò ń fẹ́ bọ̀bọ̀ kan. Bọ̀bọ̀ tí mo wá fẹ́ yẹn. During the moment, mo get admission. So ìgbà tí mo wá gain admission, kìkìnì ìgbà mo wá fẹ́ bọ́ sí 200 level. Because mẹ́yìn ti mọ̀, dáàdì mi náà ti mọ̀. Ìgbà tí mo wá fẹ́ bọ́ sí 200 level, mo wá lóyún fún. So nígbà tí mo wá ní oyún fún bọ̀bọ̀ yẹn, ó wá ní pé kí n lọ ṣe kinní kan ni. So èmi kẹ̀mí ò fẹ́ abort. Mo ṣáà pé mọ́mì ẹ̀ mo sọ fún. Kó tó wá ṣẹlẹ̀ pé bí mo pe mọ́mì ẹ̀. Ó ní bí area daughter kan tí àjọ máa ń ṣeré. Àṣẹ ó ti ń fẹ́ gẹ́ yẹn gbà yẹn. Òun àti gẹ́ yẹn wọ́n jọ máa ń sọ̀rọ̀. Àwọn dé tiẹ̀. So ìgbà tí ó wá dé pé mọ́mì ẹ̀ ṣáà gbà mí, wọ́n gbà mí tọwọ́ tẹsẹ̀. Because mọ́mì first ní second born ni ọmọ méjì náà ni mọ́mì ẹ̀ bí. So ìgbà tó wá ṣẹlẹ̀ pé ó rí bẹ́ẹ̀. Ìgbà tó wá ṣẹlẹ̀ pé ó rí bẹ́ẹ̀ ṣá. Mọ́mì ẹ̀ ṣáà máa ń tọ́jú mi. Mọ́mì náà máa ń ṣe nǹkan tó bá ń ṣe. Mọ́mì ẹ̀ ló máa ń ra oúnjẹ tó máa gbé fún mi. Mọ́mì àwọn yẹn máa ń sanwó school. Ìgbà tó wá dé pé mo wá ṣe tán ní school. So ìgbà tí mo wá bímọ, mo ṣáà lọ sí ọ̀dọ̀ wọn ni mo stèsì. Ṣé ń gbọ́ mi sà? A gbọ́ yín ní ṣókí mà, ní ṣókí. Ok, ọ̀dọ̀ wọn ni mo stèsì. Nígbà tí mo wá stèsì ọ̀dọ̀ wọn, mọ́mì ẹ̀ ló máa ra oúnjẹ àti òun náà nǹkan tó máa jẹ, nǹkan tèmi náà máa jẹ, mọ́mì ẹ̀ ló máa rà. Mo wá sọ fún ìdìbò tó ń ṣiṣẹ́, mo wá sọ fún pé ẹni amount tó bá ní máa fún mọ́mì ẹ̀, a máa ní kí má bá wọn sọ orí rọ́bìṣì yẹn, mọ́mì ẹ̀ ló máa fún oúnjẹ. Dédé pé mọ́mì ẹ̀ náà ló ra ẹrù ọmọ. But ìgbà tó wá ṣẹlẹ̀ pé ìgbà tí mo wá ṣe tán yẹn, mo wá ní professor pé láti further mo wá gain admission padà. Mo gain admission pé láti lọ fún HND. So ìgbà tí wọ́n fẹ́ bọ́ sí HND táìmì mo wá sọ fún pé ẹni àmọ́ ọ̀tẹ̀ bá ní ẹ fún mi láti fi ní ṣe processing fún kìíní. Ó ní ṣé mi ń wá ìnà òun ni. So mẹ́rin náà tẹ̀lé wá ń ṣe gbogbo ẹ̀ because popsi wa ò dá sí rárá. So ìgbà tó dé wá ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀, kò lè ju bí 3 months pé mò ń process láti lọ fún HND ni because 2022 ni mo 14 mi late. Ìgbà tó di díẹ̀ tó tẹ̀lé 2021 ní 14 mi late. 2022 tí mo ní process pé kí n wọ lókun fún HND làwọn náà late. So mi ò wá ní láti further mọ̀ mọ́. Mi ò ní láti further mọ̀ mọ́. Níbo lẹ ń lọ gan torí àkókò? Okay sir. Nǹkan tó wá ṣẹlẹ̀ ní pé ìjà ṣáà ṣẹlẹ̀ láàrin wa tí mo fi kúrò ní ọ̀dọ̀ ẹ̀ because kò fi ń ṣe anything yẹ́ ló ṣe. Ẹ̀gbọ́n mi wá mú mi mọ́ra because pharmacist làwọn yẹn. So àwọn yẹn wá mú mi mọ́ra, mo wá ṣàwà ní ọ̀dọ̀ wọn. Ebi tí mo ṣàgbà ilé, wọ́n ṣàgbà ilé tí wọ́n ṣà ń tọ́jú mi, wọ́n ṣe everything. Mo kọ́kọ́ ṣe teacher. Ìgbà tí mo ṣe teacher, mo ṣáà ṣiṣẹ́ ní block industry. Ọlọ́run tó ṣe, mo ṣáà gbà lóhùn. Mo ṣáà fojú sí iṣẹ́ lọ́dọ̀ wọn, mo kọ́ iṣẹ́ lọ́dọ̀ wọn. So èmi náà ní ṣọ́ọ̀bù, ọ̀nà náà dẹ̀ support mi. But tí mi bá wá béèrè lọ́wọ́ ẹ̀ pé nípa ọmọ, owó school ọmọ kìíní kan, a máa ní òun ti gbọ́. Ìyá ìṣá máa ń pè mí wọ́n sì yẹn wà. Ìyá àsẹ́ǹdì owó díẹ̀. Òun náà gbà mí àsẹ́ǹdì owó díẹ̀. Nǹkan tó wá ṣẹlẹ̀ ń sìn pé ó wá ní tọ́mọ bá ti wọ 7 years nítorí ṣèdè mi ń gara ní pé kìíní kan pé tọ́mọ bá ti wọ 7 years dípò máa gba ọmọ lọ́wọ́ mi. So òun mọ́ ṣe ní pé ṣé kí n dá ọmọ padà fún because ọlọ́run ti ń ṣe ìyànà ọlọ́run bá ṣe mí. So mò ń fún àmì sanwó school ọmọ. Mò ń ṣe ṣùgbọ́n mo máa ń pè kó má lọ jẹ́ pé ṣèbí kò pè mí ní òṣè sẹ́ǹdì kankan sí. Tó bá pè mí ṣùgbọ́n máa ní nǹkan tí máa ṣe. Òun náà ni wọ́n á fẹ́ gbá advice yẹn pé ṣé tó bá ti ní pé bí 7 years pé tọ́mọ bá ti ó máa tó 7 years yẹn ṣé kí n dá ọmọ padà fún mi àbí kí n ra mọ́mọ́ mi mọ́ra. But under parents under ìyá ẹ̀ ló wà, ìyá ẹ̀ ló ń tọ́jú ẹ̀. Kì í ṣe kó tí ó ti rì máa rí. Hello arábìnrin. Hello ma. Hello sir. Ọlọ́run ní dá ìrìnàjò ayé yín rú, ṣé ti gbọ́ mà? Ọlọ́run ní dàrú. Ṣé rí tí ẹ bá fi ọmọ ọdún méje lẹ̀
àwọn abiyamọ ayé tó wà láti àdúgbò bẹ̀ yẹn tán mọ̀ pé fọmọ́lẹ̀ yẹn ó yẹ wọ́n nà yín lánàá bàjẹ́ ni kán nà yín ní àná dẹ̀ torí mi ìmọ̀ṣẹ́ tẹ́ ẹ gbé dání sìn mà tẹ́ ẹ fi ní mójútọ́mọ tiyín Okay. igi àkọ́ṣẹ́ tiyín nìyẹn ẹ mójútó ọlọ́dẹ tí ń bò yín láṣìírí ebi ò pa yín Bẹ́ẹ̀ni ẹ sà. tọ́jú ọmọ yín tó bá wù kó sẹ́ǹdì owó fún skul ẹ̀ tí ó bá dẹ̀ sẹ́ǹdì owó ọlọ́run máa bò yín láṣìírí ẹ máa tọ́jú ọmọ yín lọ ẹ dẹ̀ gbọ́ mi ẹ má jẹ́ kí ọkùnrin kankan kó tún wá sí ojú ọ̀nà ìgbésí ayé yín débi pé yóò tún wá kì yín mọ́lẹ̀ fún yín lóyún kò tún wá ní tọ́jú yín Yes sir. Okay sir. ṣé ó ti yé yín mà torí nèèṣì Bẹ́ẹ̀ni, kì í sir. jóyàn lẹ́ẹ̀mejì Bẹ́ẹ̀ni. lédè kan ẹ má fọmọ tiyín sílẹ̀ Okay sir. kódà kò fẹ́ gbà á ẹ jẹ́ kó yé wọn ẹ jẹ́ máa tọ́jú nǹkan mi ọmọ ẹ̀ náà ni orúkọ ẹ̀ náà ló ń jẹ́ Bẹ́ẹ̀ni. ọlọ́run á bá wa wò ó tó bá wà ní kádàrá ọlọ́run pé ẹ tún máa fẹ́ ra ẹ fẹ́ ra tí ó bá dẹ̀ sí bí ó kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ fún gbèsè ayé ẹ̀ Okay. ó kálukú wá play bọ́ọ̀nù ayé ni o ẹ kú kalẹ̀ Ẹ ṣé sir. aha Paul àbó gbọ́ rí ó kálukú wá play bọ́ọ̀nù nínú ayé ni àwọn kan sọ àwọn kò ní sọ àwọn kò fàdìbà àwọn ọmọ gbà sí Paul ó sì ní ẹ̀mí pẹ̀lú mi ó kálukú wá gbá bọ́ọ̀nù ayé ni bó sì jẹ́ nìyẹn ẹ bá ti ní injury tẹ̀ wọ́n gbé kó lórí field wọ́n bá lọ tọ́jú yóò tó padà ìyẹn nígbà tí ẹ̀dá nínú ayé tó rí pìtìpìtì àbí bẹ́ẹ̀ kọ́ àtọ́ àwòfà kọ́ mi àtọ́ padà sínú ayé ṣùgbẹ́ lómi tó bá ti ní